TV Yorùbá. Akọ́mọlédè. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin aráalé, orúkọ tèmi ni Dámilọ́lá. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ni àwọn orúkọ ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀. Nílẹ̀ Yorùbá, ọjọ́ ìsinmi ni ọjọ́ tí máa ń bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ọjọ́ 7 ló wà nínú ọ̀sẹ̀. Ẹ máa bá wa ká lọ. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Àìkú ni Sunday, Ajé ni Monday, Ìṣẹ́gun ni Tuesday, Ọjọ́rú ni Wednesday, Ọjọ́bọ̀ ni Thursday, Ẹtì ni Friday, Àbámẹ́ta ni Saturday. Kò ní ju báyìí lọ lórí ètò wa lónìí. Ẹ jọ̀ọ́ kẹ́ bá wa subscribe sórí channel Splendid TV Yorùbá. Nígbàkúgbà tí a bá upload new video, gbogbo wa á lè rí. Ó dìgbà kan náà.